07047 ẹlẹ́kúrọ̀lẹ́ Ẹ̀lọ́ ọkọ rẹ̀ sà. ṣé single mother ni yín mà? Single mother ni o. Adẹ̀sí kí n ṣe single mother náà bọ̀ mo ṣe ẹ̀rì màrí mi lẹ́yìn àṣà ọmọ mẹ́ta. Ok ma. Mo ṣe ẹ̀rì màrí mo ṣe ìfẹ́ lómi tí mo bí ọmọ yẹn ti 2 years. Nǹkan àkẹ́ wá sí ẹni tó bí sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kò ń ṣe pé bóyá ṣe bẹ́ẹ̀ náà kò lọ́wọ́. Yóò ṣe sówó lọ́wọ́ ẹ̀ náà a lè struggle and manage náà pẹ̀lú ẹ̀. All of a sudden the name look change. Kódò ní nínà. Nígbà rẹ̀ tún pè é aṣọ fẹ́ kí n kọ̀ ilé ní gbogbo wa yóò lè ilé ìtìpọ̀ ojú afáṣọyàmọ́ mi lára á ṣe gbogbo ẹ̀ á ṣe everything. Ó ṣe máa ń bá mi fà gan-an. Ṣọ́ọ̀bù yẹn ti pọ̀ jù jẹ́ pé mo dẹ̀ ní ṣọ́ọ̀bù mo ṣe hairdresser. Most of ìgbàlẹ̀ mo lọ́ máa ń sun ṣọ́ọ̀bù àtàwọn ọmọ mi tí bá ti tó ti dé lálẹ́ láti ṣe tó wà láì tó ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀yin ọmọ ẹ̀mí mi ò gbé lálẹ́ yẹ ká lọ sí ṣọ́ọ̀bù ká lọ sùn. Òye ló ti lọ sílẹ̀ fún ilé fún wa á tún sílẹ̀kùn padà ká tún lọ màá lọ sùn. Ìgbà míì 3 days a lè sùn ṣọ́ọ̀bù. Ìgbà míì 2 days ìgbà míì 4 days á tún wá bẹ̀ wá tún gbàgbé. Àdéhùn ìbílẹ̀ aṣá padà di part. Ṣé wá ní ọmọ mi ti wá padà fẹ́ǹsìn tí wọ́n ẹ̀kẹ́ bí ọmọ yẹn ọmọ fún yẹn kò 2 years. Dádì ṣé kí n má parọ́ fún yín? Ìgbà tí mo fẹ́ yẹn ni mo mọ̀ pé ayé pé méjì. Ayé pé méjì yìí fà tó pé ìgbà. Ṣé ọ̀rọ̀ àwọn wa ti wò kí ń mú yẹn kò kí ṣe kíní kan kò ṣe àmọ́ àwọn ìwà kọ̀ọ̀kan wà tó kù ń rẹ̀ pé ọgbọ́n ọkọ̀ tó wà irritating tó máa dún ní inú gidi. Ìwọ̀n gidi tó ń dáná fún tó máa dún yẹn máa jọyàn. Tí wọ́n bẹ̀rẹ̀ tó ń gbé ìfẹ́ àti ẹ̀fún lọ́wọ́ ọ̀gbọ̀n kò tí wọ́n bá àwọn ọ̀wà yẹn gan ní ìrí ìwà pé òun ò ní tí kò dáa. Wọ́n wá the advice pé ọ̀nà owó lè rán ìgbéga pé fún ẹni tí ó ń hùwà kan tíwà yẹn ò dẹ̀ dáa tíwà yẹn dẹ̀ burú jáì fún ìyàwó ilé ẹ̀. Ó rò bá wọn lè fẹ́ wúlò sí àlè tí mo bá ń lò. Ìgbà tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n èmi gan ń bá àwọn ìwà yẹn mo rí wípé in fact ẹni yìí ikú ni kò ṣàrùn. Ó ti gbọ́ gbọ́dọ̀ ìjà àwọn ìyá yẹn fún mi láti ráì dèbò kí ìwà yẹn máa hàn sí mi ó ń ṣàwọn bẹ́ẹ̀ ó tún ṣe àwọn. Irú ìwà wo ni ọkọ tẹ̀sẹ̀ fẹ́ ń wù sí mà? Irú ìwà wo ni mà? Ok. Ẹ sọ pé ikú ni ṣàrùn. Bíi kó máa mọ bó ṣe ń fún obìnrin lọ́wọ́ oúnjẹ. Ṣé ọ̀nà sáà àwọn ọgọ́ ṣàṣẹ Yorùbá ṣe ó ń sọ àwọn ọmọ ẹ̀ ti dàgbà ètò ti wà láyé tíṣọ̀ ìsọ́bẹ̀sì kékeré wà ń bẹ̀. Òun wọ́n ṣe ń fúnyàwó lówó oúnjẹ kò wà ní náà. Ó bá pẹ́ ìtàbá ni ọ̀rọ̀ bá ti kàn pé bóyá wọ́n fẹ́ sọ̀rọ̀ kan tó lè sọ̀rọ̀ ṣàbílí tó máa jẹ́ pé máa sọ̀rọ̀ tó máa àbúzí láàrin ọ̀pọ̀ èèyàn tí ò ní mọ̀ pé nǹkan tó ń fẹ́ ò já. Bọ́n máa ń lò bá òfin àìdó ìbúdó. Kí tún ló ń ṣe tí ò tó? Kí ló tún ń ṣe tí ò tó? Kò mọ bọ́n ṣe fẹ́ oúnjẹ kò tí ò wà iná kò wà iná rárá. Ó tún máa ń tẹ́lẹ̀ tó tẹ́ kó tó wá ní àwọn girlfriend gbogbo ọkùnrin lára tẹ́tù kò máa ní girlfriend o. Ṣé wọ́n girlfriend tó tún wá nìyẹn? Ó máa fi tún fún obìnrin ìyàwó ilé ẹ̀ ní problem. Kò wá ọ̀rẹ́dì àwọn òmùwọ́n tó rẹ̀dì àwọn girlfriend pé tí wọ́n bá pẹ́ àwọn girlfriend ẹ̀ ló bá wáyé fún ìyàwó ẹ̀. Lọ́dọ̀ tó kó tó wá papọ̀ mọ́ ìyàwó ẹ̀ ló girlfriend. Ìfẹ́ àti ó máa tẹ̀ ní lẹ́tẹ̀kẹsẹ̀ tó máa bá pọ̀ fún girlfriend ní ẹ̀yẹ́ ni. Àwọn ọ̀kẹ́ wọn tó tẹ̀ ìpamọ́ ní girlfriend ní ìlú mo fẹ́ tù tẹ̀lé. Àwọn ọkọ sílé ló máa ń ro pé ẹ máa mọ gbogbo àwọn girlfriend ẹ̀ yẹn. Báwo lẹ ṣe ń mọ̀ tó bá ní girlfriend? Báwo lẹ̀yin ṣe ń mọ̀ ìpè oko ìtìlẹ̀ ló ń ro? Ṣẹ́yìn sí ìṣèwádìí ẹ̀? Rárá mi ò ṣèwádìí mi ò pé inú village ló ti ń ṣiṣẹ́ ọ̀nà Oǹdó yẹn ló wà. Fún àwọn ẹnì pé nǹkan inú àbà ṣẹ̀fẹ̀ inú àbà ẹnìkan tó kì í tóbi ẹ̀rọ lásán kò kì í tóbi sọ àwọn péréje sọ kò ó jẹ́ pé ó máa ń jẹ́ kéèyàn mọ̀ kéèyàn rí kò mọ́ bó ṣe ń rí díẹ̀. Ṣẹ́jọ́ wà nù àbáyé. Ṣẹ́jọ́ wà nù àbáyé. Èmi máa ń lọ láti ìwà mo máa ń lọ mo máa ń bọ̀ èmi náà lọ máa rajà bẹ́ẹ̀ mo máa ń lọ mo máa ń bọ̀ mo máa ń bọ̀. Ẹ ló mà. Lédè kan sí i. Kí ni èjì yín sìn mà? Èjì mi àbí? Bẹ́ẹ̀ ni mà. 40 ọkọ tẹ fẹ́ làárọ̀ ọjọ́ yín yẹn ẹ bí ọmọ mélòó fáwọn? Mo bí 3 fún. Ẹ dẹ̀ṣẹ̀ bí kan fún wọn tẹ bí ń sìn tẹ fẹ́ ń sìn. Fún ilé bẹ́ẹ̀ ni tí wọ́n tọ́ tọ̀ fún bẹ́ẹ̀ kí ìfẹ́ ẹ̀yọ lẹ́nu
ó yé mi ọ̀rọ̀ yín ti yé mi ó tọ́dún mélòó tẹ́ fi jọ court kó tó di pé ẹ fẹ́ ra yín sínú ilé. Àlùmọ́dà ìyẹ́ o. Àlùmọ́dà ìyẹ́. Ẹ̀ẹ́dẹ̀ trace àwọn ọ̀pọ̀ tó gbé rárá fún ìrìnsẹ́ ìfẹ́ o. Ọwọ́ tó gbé fún mi láti ilẹ̀ òun ni ìṣòwò pé Ọlọ́run ṣe òun ti débi aláyọ̀ láti ṣe bá mi tọ́jú àwọn tí mo ti bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó sáré ṣe ṣọ́ọ̀ṣẹ̀ tàbí bá mi gẹ́ẹ̀tì ṣọ́ọ̀ láti ra ọjà fún mi ṣe gbogbo ẹ̀. Àwọn ṣe àwọn nǹkan yẹn but àwọn ọmọ mi tí mo kó lọ fẹ́ kò tọ́jú wọn. Kò sí pé oúnjẹ gan fẹ́ràn èmi fẹ́ràn tí. Ó dẹ̀ tọ́jú wọn tẹ́lẹ̀ kó tó di wípé ẹ wọnú marriage yẹn. No, kò ń ṣàmù pé nǹkan tó bá gbé fún mi bóyá ó fún mi lọ́wọ́ ó fún mi ní owó kan gbà ó ọwọ́ àwọn rẹ̀ 10,000 nílé ìgbà ó fún mi ní ilé ìgbẹ́ iṣẹ́ understand ẹmọ ní ọ̀lẹ́ ríro pé mi ò ríro báyẹn pé ní all my thoughts ni pé ní ọ̀nà ni màá tún máa tọ́jú. ẹ lò sà yes sir. Ẹ farabalẹ̀ gbọ́ mi báyìí ọkọ tẹ fi láàárọ̀ ọjọ́ yín yẹn mà lẹ́yìn how many years in marriage yín pé ọdún mélòó kó tó di pé ọkọ yín náà yín. Kó tó di pé wọ́n mọ̀ mí marriage wa pé bí a ló tọ́ bí 15. Ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló ṣe wá náà. àbí 15 bẹ́ẹ̀ ni. ló ṣe wá náà yín àbí. bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ àgbékalẹ̀ tí mo fẹ́ ṣe gbẹ̀ tó ń gbọ́ mi pátá pàápàá jùlọ àwọn tá a jẹ́ ọ̀dọ́ nínú ìrìn àjò ìgbéyàwó ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí o fún àǹfààní ara wa ni. Ẹgbọ́n nǹkan tí arábìnrin tán bá wá sọ̀rọ̀ ẹ sọ wọ́n ní wípé ṣé ẹ̀ ń pọn níbi tẹ́ ẹ wà ní mà. mo ń bá yín ní wà pẹ̀lú yín. nǹkan kan dún bẹ̀ yẹn ni mà. lára ọ̀kadà tó gbẹdá níwájú ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi àwọn mọ́tò. bóyá kẹ́ẹ̀dọ́gbọ́n sọ́kadà yẹn díẹ̀ ariwo yẹn wọlé síbi ní ẹ má bínú. ok mo ti change mo ti ẹgbẹ́ gbólóò tí mo fẹ́ sọ yìí wọ́n ní lẹ́yìn ọdún kẹẹ̀ẹ́dógún ni ọkọ àwọn ṣe ń na àwọn lẹ́yìn ọdún kẹẹ̀ẹ́dógún ṣé lẹ́yìn pé ọkọ yín náà yín kò sí nǹkan kan míì tó fà á tẹ̀ ṣe kọkùnrin yẹn sílẹ̀ ńgbà yẹn àbó wà mà. ọdún mi àwọn family of like right from the beginning gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. tẹ̀ fi lọ́dún mẹ́ta. ọmọ ìbẹ̀rẹ̀ yìí ó wájà nìkan bẹ́ẹ̀ ni ó wájà nìkan tí kò kì í ṣe rárá tí mò ń ṣe náà ni mò ń gbọ́ bùkátà àwọn ọmọ ṣe gbé. mọ tí màá sọ fún yín mà. ok. etí mo dẹ̀ ń sọ fún yín tí bá ti ń sọ̀rọ̀ jáde lórí afẹ́fẹ́ kì í ṣe ẹ tó bá mi sọ̀rọ̀ nìkan tó pè wọlé mò ń bá sọ̀rọ̀ gbogbo àgbáyé mò ń bá sọ̀rọ̀ tó fi dórí èmi ẹ̀gàn fúnra mi ò bára mi sọ̀rọ̀ ẹ gbọ́ tèmi mà ọ́ ẹ lè rí ìgbéyàwó tí gbogbo àlàáfíà rẹ̀ pátá ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ lédè Yorùbá tí gbogbo àlàáfíà rẹ̀ pátá tó jẹ́ pé ẹ ní rí kùdìẹ̀kùdìẹ̀ kankan nínú ìrìn àjò ìgbéyàwó yẹn ẹ ní kankan tẹ́ máa tọ́kù sí ẹgẹ́ bí ọkọ tàbí ìyàwó ọkọ ò perfect ìyàwó ò perfect ká máa lura wá nínú ìrìn àjò ìgbéyàwó òun ni ò dáa ló lè mú kó ẹ máa gbọ́ mi èṣù wọlé náà ni wọn èfọ́gò tẹ́lẹ̀ ẹ kí ìsára ni máa ẹ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún after 15 years wọ́n ṣe ń fọ́gò wọ́n ṣe ń nà yín wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ èṣù wọlé náà ni ẹ kí ìsára ni máa ẹ strong inú àdúrà ni máa ẹ ṣe sùúrù ni máa ẹ dẹ́júlẹ̀ dáadáa kẹ́ ẹ lè bá a rí mú ni máa èyí tẹ́ ẹ fi jọ bẹ̀rẹ̀ kọ́ yẹn kí ló fa àgò lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí ló fa ìgò ẹ fi gò bẹ̀rẹ̀ ẹ fi lúlù bẹ̀rẹ̀ ẹ kíyèsára náà ni ẹ wá gbọ́ ìkéde tẹ́ ẹ sanwó fún yìí ẹ lè rí áńgẹ́lì ọkùnrin o ẹ lè rí áńgẹ́lì obìnrin. ẹ tẹ́ ẹ wà lọ́dún ẹ̀ ń sìn ìgbàdúrà kẹ́ tó kúrò ńbẹ̀ o tí ọ̀tá yín bá kúrò ńbẹ̀ ẹ má jẹ́ ń tàn yín ẹ lè rí ọkùnrin tó jẹ́ pé ẹ̀ ní rí nǹkan tẹ́ mọ tọ́pọ̀ sínú ìgbésí ayé ẹ̀ tẹ́ mọ fún mi lọ ẹ̀ lè rí kì í ṣe pé kì í ṣe inú ayé yìí bó ti wulẹ̀ kó lówó tó ẹnì kankan tí mo bá yín lọ́kàn jẹ́ pé mọ́kùnrin lè ṣe wá dáa tó bí ó kù sí lélẹ̀ ibi tó kù sí nìyẹn èyí tó fi ń jẹ́ èèyàn náà nìyẹn a máa tọ̀nà rèétí ara wa ní irú alàgbàtẹ́ wà lọ́dọ̀ ẹ̀ ń sìn tí ò bá ṣe fún yín tí ò ṣe fáwọn ọmọ ẹ̀yin ẹ mójútó ṣe ẹ̀yin ẹ̀ kì í ṣe ọmọdé ojú yín ti rókun ti rọ́ṣà ẹ mójútó ṣe ẹ̀ ti yẹn fèsì àwọn ọmọ yín ọkọ yín
oko etílé ni mo ń ro kèé roko òkè ta ibi tó kù sí tiẹ̀ nìyẹn mọ́ dára yín láàmú kankan ẹ mọ̀jà yóò sọ yín lẹ́nu ẹ mọ̀jà kan bí wàá pẹ́ lógun ẹ̀ẹ́dẹ̀ lógun ẹ mọ̀jà wọ́n forúkọ tí òye kan fi pè yín mà ìfẹ́ tí ò fẹ́ sí mọ́ yẹn ẹ pé ìfẹ́ yẹn padà fúnra ara yín ẹ ti bímọ fúnra yín mà 840 lẹ́sìn wà ńgbò lẹ́fẹ́ sí gbogbo yẹn dà nínú ayé kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára tọkọ bá ti fẹ́ ṣògùn owó tí ò dẹ̀ máa lù ẹ́ ọkọ alálùbáríkà lọkọ ẹ mọ̀jẹ̀ ń tẹ̀ ẹ́ ọkọ mi ń kóbìnrin èyí tó fẹ́ lọ fẹ́ náà yẹn náà ń kóbìnrin ọkàn lè mọ́ ká èmi tí mò ń bá yín sọ̀rọ̀ mi kì í ṣe bébì dẹ̀ tún ni mí kọ́ ló ń jẹ́ kádàbà kádògbó èmi sọ ọ̀ lè rọ́kùnrin yẹn ó lè sọ pé òun ti yàn lè rí òun ò yà lè mọ́ pẹ́pẹ́ ọkùnrin kan wà tó já mọ̀jẹ̀ kẹ́lẹ́ ẹ̀kọ́ tẹ̀ ẹ́ mọ̀jẹ̀ kan fi ẹ̀sìn bojú láti fi tẹ̀ ẹ́ ilé yín ò ní dàrú ọlọ́run akọyin mọ̀ ṣe ọlọ́dẹ ní fìyín lẹ́nu ńlá pẹ̀lú agbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní sọkọnù ẹ̀ ní sọmọnù èṣù ò ní wọ̀dílé yín yẹn pẹ̀lú agbára ọlọ́run ogun bàbá sọ́kò owó oúnjẹ kẹ́ máa ṣe káàkiri ọlọ́run adógún ti ogun yẹn pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run ẹ ra mà. Yes, sir. Yes, sir. Yes, sir. God bless you.